Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awíkóńkó lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awíkóńkó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awíkóńkó onídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Àkàndá ló rọrùn lẹ́nu bíi tejò Àjàó àrò Awíkóńkó aṣọ olùgbé ọlọ́rọ̀ ẹkẹ́ ni mi ò máa dúró fún ọtí lé òtítà lé ni mi ò máa rẹrù mọ́ sọ mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé bí ìṣe mi ìwúrẹ́ tó wọlé tí ọ̀kágò ni wọ́n mú so àgùntàn tó wọlé tí ọ̀kágò ni wọ́n mú pàtùnú tán mú paléyá mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin mùmínì àti mùmínà tòótọ́ nìkan mo kí pẹ́ kú ọdún àná mo kí pẹ́ sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè rere Àkàndá ọ̀rọ̀ ásámú parí àwẹ̀ tẹ̀lé píparí tí méjèèjì parí kí la ìparí ẹ̀ àwa mùsùlùmí ẹja bẹ̀rẹ̀ wa léèrè kí la fílẹ̀ ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tá a parí sáà ti ìyẹnù sáà ti gbàgbé ẹ̀ àbá tó ti náwó gan oṣù us ni wọ́n pe ramadana àwọn ẹ̀ṣẹ̀ tó ti fílẹ̀ tó lọ́kọ̀ sílẹ̀ tó kó oṣù àti sí ọwọ́ ẹ̀ sílẹ̀ ìyóò sọ tá a ṣe ìtọ́nì kì í ṣe oṣù tíá tó kọ ṣe ìtọ́nì ilẹ̀ àti sí ọwọ́ ẹ̀ ṣó ò tí ì mú padà láàrin odidi 30 days ọ̀rá yìí mú tí ṣó ti mú òmú mọ́ ìgbà tó mú ní 30 days ṣó kú láàrin 30 days ó mú sìgá ó mú gbó mọ́ ìgbà tó fi mú lódidi 30 ọjọ́ yẹn so síìkì ṣàìsàn sí ọ kí ló dé tó tún wá padà mú ìwọ tó kì í yóòdì ó tún ti módì ẹ lójú páálí ìwọ tó kì í jà ìwọ tó gbọ́rọ̀ sọ́kọ ẹ lẹ́nu ìwọ tó máa ń lu ìyàwó ó ti mú pàṣán ìyàwó ẹ níbi tó tọ́jú ẹ̀ sí well Ọlọ́run ṣàánú wa ìjà nínú àwẹ̀ àwọn àgbà àfáà ṣéèkì ńláńlá bàbá wa Mudir Marikaz àti Sheikh Sulaiman Farouk oníkíjìpá àwọn eléyìí wá ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn ìpèpèpè ẹjọ́ ọ̀tẹ́jọ́ a kì í mọ̀ pọ̀ bí ọlọ́mọ ọ̀rọ̀ lọ́rọ̀ kì í dùn lẹ́nu mi wọ́n sọ àdó síni lápò wọn ò sọ àdó síni lápò wọ́n mú kó dẹ wá wọ́n ní wọ́n fi lani lórí wọn ò mú kó dẹ wá bàbá wa Mudir Marikaz bàbá ṣàlàyé bí ṣúṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ṣú bí tí wọ́n wà òde tí wọ́n lọ bí wọ́n ṣe fẹ̀sùn kàn Sheikh Sulaiman Farouk wípé wọ́n fi nǹkan sáwọn lápò débi pé ọ̀rọ̀ tó yẹ káwọn sọ àwọn ò lè sọ mọ́ like I said àìgbẹnu ọlọ́kùnrin mú ogun ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ẹjẹ́ agbọ́rọ̀ láti ẹnu bàbá fúnra lára wọn. 2022. ní 2022 ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi. ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá tó pẹ́ gbogbo wa yìí ọdún náà ló ṣẹlẹ̀. ṣáájú kó tó ṣẹlẹ̀. síwájú kó tó ṣẹlẹ̀. oṣù méjì kó tó dìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. kó tó dìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. kó tó dìgbà tó ṣẹlẹ̀. oṣù méjì àtọwọ́ oṣù yẹn ni mo lọ alọ́ṣẹ̀yàwó kan nílé Imam Fulani. àwọn bàbá náà lọ nígbà náà ló kó oṣù méjì tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wọ́n lè ṣe ìyàwó kan nílé bàbá yẹn náà. bàbá mọ́tà mọ́. bàbá wa mọ́tà mọ́. mo fẹ́ lọ
àti imam bàbá wa imam ni mo wà lọ́dọ̀ mẹ́ta náà mò ń kí wọn báyìí ẹni tí mo sọ̀rọ̀ èyí ló bá wa. àwọn bàbá kan lọ́wọ́ bàbá kan lọ́wọ́ tí wọ́n ní jọ́nà lẹ́ni tí a sọ̀rọ̀ rẹ̀ ní ìlànà ló bá wa. òwúwa tó wá wíwá tó wá ó wá máa sáré mi àti mẹ́ta àmọ́ báyìí. ó há sí àárín bàbá wa nínú lọ́dọ̀ àti bàbá mẹ́ta bàbá yìí. ní ìgbà tó já sí pé ó ń gbọ́rọ̀ dáa ń sọ òun náà ń bá mi kí wọn. bí ìgbà tó já sí pé ó gbọ́ tí àwọn bàbá méjèèjì ń sọ òun náà sì ń bá bàbá kí wọn. ọlọ́pàá tó tẹ̀lé ẹni táwọn yìí ó yẹra díẹ̀ báyìí ó yẹ sẹ́yìn díẹ̀ báyìí òun náà yẹra díẹ̀ lọ́mọ bàbá wa ló fi áńkáṣí fún mi lọ́rùn. ní ọmọ bàbá wa lájẹ̀yìn ló fi áńkáṣí fún mi bàbá lọ́rùn. bí kálukú ti rí lọ́nà láyé lọ́pọ̀lọpọ̀ sọ pé ọlọ́pàá yóò rẹ̀ pé eré ni àgbọ̀ lẹ́nu bàbá tó lọ́rọ̀ òun ló gbọ́ lẹ́nu ìṣeré Yorùbá àmọ́mọdé àyíkó áńkáṣí fún mi lọ́rùn. áńkáṣí fún yẹn sì wà o. áńkáṣí fún yẹn sì ń bẹ̀. torí ẹbí yìí ló gba áńkáṣí fún lọ́wọ́ ọmọ yẹn. torí ẹni táwọn wí yìí òun náà ló gba áńkáṣí fún náà lọ́wọ́ ọmọ náà. kí àwọn àfa tó gbà lọ́wọ́. kí àwọn àlùfáà tó gba áńkáṣí fún lọ́wọ́ tòun náà. ìyẹn lọ. èyí wọn lọ lọ́nìí. ó di oṣù kejì. ó jẹ́ oṣù méjì. òun ni mo tún wá ní nílé bíbọ́rẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàwó. èmi náà pè. àwọn bàbá ni wọ́n pè. ìyàwó tó fẹ́ ṣe yìí tóbi tó débẹ̀. ìyàwó tó fẹ́ ṣe kí bàbá tó débẹ̀. nǹkan kan ò ṣe ní. nǹkan kan ò ṣe wọ́n ẹ̀dá tí nǹkan kan bá ṣe òkú bọ́ sínú ọkọ̀ láti ìyàwó tó dorí kọ̀ọ̀lọ́ ni. mo wá lọ. bàbá wa lọ. ìgbà mo dọ̀rùn láàárọ̀ àwọn àfáà àtàjíjọ lọ gbogbo wọn wà pẹ̀lú mi. nígbà tí bàbá débẹ̀ ní àárọ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n tẹ̀lé wọn lọ wọ́n bẹ pẹ̀lú bàbá bẹ́ẹ̀. kò sẹ́ni tó lè sọ pé òun lápẹẹrẹ àárẹ̀. kò sẹ́ni tó lè sọ pé òun lápẹẹrẹ àárẹ̀ lára bàbá lórí. mo wá débẹ̀. bàbá wa débẹ̀. àmúra gbogbo wa lọ́ba wọ mọ́tò. nígbà wọ mọ́tò adébi ìyàwó. nígbà tí àwọn mọ́tò gbọ́dọ̀ adébi ìyàwó kò jẹ́ bí òwe bá torí ẹ̀ lọ. ẹni tí mo rí yìí. ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ó ti ṣáájú mi débẹ̀. ó ti ṣáájú wa débẹ̀. ó dépò níbi tí òbí ká sọ pé ààyè tó ti mú ọwọ́ ọ̀tún ní báyìí. ó ti jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá ní ọwọ́ ọ̀tún nígbà tí bàbá gan tí wọ́n tó kó tí ì dé òun ti máyè kalẹ̀ lọ́wọ́ ọ̀tún wọn. ọwọ́ àṣẹ bí ìgbà tó ń wẹ́lkọ́mù nígbà tí mo dé. lẹ́nu tó ṣe nígbà tí wẹ́lkọ́mù bàbá nígbà tí bàbá débẹ̀. bàbá Ọládìméjì Ìgbàjà. bàbá Ọládìméjì Ìgbàjà. wọ́n ní alẹ́ hikman. tí wọ́n ní Jami'atul Hikma. àwọn jókòó bí bàbá wa Sheikh Raji ti jókòó yìí. wọ́n jókòó bàbá wa Sheikh Raji Suleiman ti jókòó lẹ́yìn. wọ́n wá èmi mo fẹ́ ṣe wáàsí. bàbá alágẹ́gẹ́ wọ́n ti fẹ́ ṣe wáàsí níjọ́ náà. bá a ṣe jókòó yìí kí àáfàá yìí tó jókòó lọ́tún báyìí kó ti ju nǹkan sí mi lápò. bá a ti jókòó rẹ̀ yìí àlùfáà wa jáde sí àgbàbọ̀ ti jókòó sí bàbá yìí bẹ́ẹ̀ ló tẹ̀wé jókòó jọ́ náà ó ti ju nǹkan sí bàbá lápò wọ́rẹ́. ó jù sí mi lápò èmi ò mọ̀. ó tó jù sí bàbá lápò àkókò tó jù sí bàbá ò mọ̀. mi ì sọ pé kó ju nǹkan sí mi lápò. a sì jọ sọ kìí ṣàjọyọ̀ wa pé ojú báyìí sí mi lápò sọmọlẹ ojú báyìí sí yín lápò ó sí mi lápò àlásọ tiẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ẹni pé agbádá ni mo wọ̀. àmọ́ gẹ́gẹ́ bí wípé agbádá ni bàbá wọ̀. ìfura yẹn o òmù. ìmọ̀ kó agbáramọ́ra ìmọ̀ paramọ́nì ìfura yóò bẹ́ẹ̀ sí tẹ̀gbẹ́ àti bẹ́ẹ̀ tó dùn kan sí ìyàlápò yípa tí èso kèdè yìí àfọkànsí tó bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀. ìgbà tí ń dìde tí mo fẹ́ ṣe wáàsí. nígbà tí bàbá òbíde tó kọ tí wọ́n ṣe wáàsí jọ náà. mo ti dìde. bàbá ti dìde. àwọn orísun mi kọ́ bá. àwọn bàbá wọn orísun mi kọ́ wà. wọ́n wà bẹ̀. wọ́n wà bẹ̀ jọ náà. àwọn ẹlòmíì náà wà bẹ̀. àwọn ẹlòmíì wà bẹ̀ náà wà gbàgbà láwọn fúà. mo dìde. bàbá dìde jọ náà. mo ń kí àwọn èèyàn. bàbá ń kí àwọn ènìyàn lọ́wọ́ kí wọ́n tó wọ bọ̀rọ̀. ọ̀rọ̀ mi kò balance wọn. lójijì ọ̀rọ̀ yóò kọ̀ balance mẹ́ni. à ń kí
gbìyànjú ká pé ọ̀rọ̀ yóò tó mọ́. ni àwọn àfáàsúlò bàbá wa ní ìmọ̀ mọ̀láyà àti ẹnìkan ní ẹ̀rọ síbẹ̀. bàbá wa ìṣúlẹ̀ kọ́ bá ní o. wọ́n ṣáà ń kọ́ gba máìkì yẹn lọ́wọ́ mi. wọ́n gba máìkì náà lọ́wọ́ bàbá níjọ́ náà nígbà tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yóò pè bá àfáàgbà tí mo sọ̀rọ̀ pẹ̀lú. wọ́n gba máìkì yẹn. mo jókòó. bàbá tó kó padà. ní òṣùlọ́bù. bàbá òṣùlọ́ ní òṣùlù nílẹ̀ ní òdìbò nílẹ̀ bẹ́ẹ̀. so wọ́n gba máìkì mo ní kọ́ máa so ìgbìyẹn lọ. wọ́n gba máìkì wá sí òde ìṣẹ̀lẹ̀ lọ́nà òní bàtà ní ìdájọ́ lọ sí ìgbìlọ̀ yìí ló ṣẹlẹ̀ yìí náà òdìdí wá sí tẹ̀lé ibi abágbé ìṣòro sí gbogbo ẹgbẹ́ wáwù níbẹ̀ ní wá sí tẹ̀lé yìí náà. wọ́n fi so ìgbìyẹn tán. tí wọ́n fi so ìgbì tán níjọ́ náà. wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe. tí wọ́n fi ṣe gbogbo ẹ̀tọ́. wọ́n náà sáré ṣe pápá. wọ́n ṣe gbogbo ẹ̀ kọ́mọ́kọ́mọ́ gbogbo náà babaláde mẹ́rin ìgbòho náà. Ọládiméjì Gbàjà. bàbá Ọládiméjì Gbàjà. wọ́n wò mí. wọ́n wo bàbá jọ náà. àwọn náà wọ́n ké wọ́n sáré ké tẹ̀. àwọn náà ń ṣàdúrà wọ́n kó ọlọ́run gbogbo fẹ́mi wọ́n bá ní àwọn ayà tó dáa làwọn náà gbogbo náà. nìkan náà ọmọ bígọ́ rẹ̀. nìkan náà ọmọ bígọ́ rẹ̀ níjọ́ náà. ló bá sáré lọ gbé mọ́tò wa. wọ́n bá sáré lọ gbé mọ́tò wa. wọ́n ṣe gbé mọ́tò dé wọ́n ní kí n wọlé kí n wọ mọ́tò. wọ́n ti gbé mọ́tò dé wọ́n ti bàbá wọlé sínú mọ́tò náà. mo wọ mọ́tò yẹn. bàbá wọ̀ ọ́ níjọ́ náà. àbú pa. afáwa alùpàá àbúkàtọ̀ apàtẹ́wà pa. wọ́n ti bọ́ bàtà ẹsẹ̀ mi. wọ́n ti bọ́ bàtà lẹ́sẹ̀ àfáàgbà níjọ́ náà. wọ́n bọ́ agbádá yẹn. wọ́n ti bọ́ agbádá kúrò lọ́wọ́ wọn. mo kàn wá ní mọ́tò mo ń wò wọ́n. bàbá kan wà ní mọ́tò wọ́n kàn wò nígbà tí ìyàwó rẹ̀ yorùbá ni pé bóòdì ti ṣẹlẹ̀ báyìí ọlọ́run. kò yẹ nìkan kan máa tọ́ lọ́ọ̀kù bàbá nìkan. so wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n gbé mi wúrúrú wọ́n kọ́kọ́ gbé mi yà ní hospital kan. wọ́n kọ́kọ́ bí àbáyá ní general hospital jẹ́ náà. wọ́n àti ìdí general. wọ́n ti ìdí general wọ́n kọ́kọ́ yà ní hospital kan. wọ́n tún gbé mi kúrò. wọ́n tún gbé àbá kó bẹ́ẹ̀. ó di general. ó di general. mo kàn án bẹ̀ mo ń wò wọ́n. bàbá wa ń bẹ̀ wọ́n wò wọ́n. mi ò lùsì conscience. bàbá ò lùsì conscience jọ náà. consciousness bàbá ò lùsì ẹ̀jọ́ náà. so mo sábà bẹ̀ mo kàn ń wò wá. àmọ́ mi ò lè sọ̀rọ̀ mọ́. àmọ́ bàbá ò lè sọ̀rọ̀ mọ́ níjọ́ náà. làákàyè ní kò sì pé síbẹ̀. làákàyè yẹn pé síbẹ̀. lẹ́yìn wọn máa fi mọ ìyàtọ̀ tó wà láàrin stroke àti nǹkan tí ò kì í ṣe stroke. pé ó fi mọ́ ọmọ yàtọ̀ láàrin tó bá jẹ́ stroke nínú tí wọ́n tẹ̀lé rẹ̀ àti tó yàtọ̀ síbẹ̀. bó bá wá gbé stroke màá slump lónìí. tó bá jẹ́ stroke tẹ́ni tí nǹkan náà sì kọ̀ọ̀dù tẹ́lẹ̀ ìdúró òun dìbò lẹ́ni torí gbogbo fẹ́ fi daṣẹ́ lẹ̀ yẹ́yẹ́ lò. tó bá jẹ́ stroke ni o. mi ò lè mọ nǹkan tó lọ. èèyàn ní mọ̀ nǹkan tí lọ rárá ní ìwọ́n fi mọ̀gbà tí wọ́n ń bọ́ṣọ tí wọ́n ń bọ́ bàtà tí wọ́n gbé mọ́tò tó fún wọn lọ. so mo wá gbé dé general. wọ́n gbé bàbá dé general níjọ́ náà. níjọ́ táwọn yìí àwọn dókítà kálukú wọ́n sábà bẹ̀rẹ̀ bò ní. wọ́n da abẹ́rẹ́ bò bàbá àwọn dókítà lọ́wọ́ bọ̀. ibẹ̀ ló ti wá dìde ní táwọn yìí. ibẹ̀ ní ẹ̀ka sọ̀rọ̀ rẹ̀ yìí. ó tẹ̀lé ọkọ̀ táwọn ń bá lọ ẹ̀. ó tẹ̀lé ọkọ̀ tó tó bàbá ó tẹ̀lé wa dé general. wọ́n tẹ̀lé wa dé general hospital níjọ́ náà ìyẹn ká sọ̀rọ̀ rẹ̀ yìí. ẹ̀yẹ ká farabalẹ̀. àwọn akẹ́lẹ́ ní dé general. nígbà tí wọ́n tẹ̀lé wa dé general jọ́ náà. gbogbo àwọn àfáà gbogbo kálukú wọ́n tẹ̀lé dé general bẹ̀rẹ̀. gbogbo àwọn àfáà gbogbo kálukú wọ́n tẹ̀lé bàbá dé general hospital níjọ́ náà. ìgbà táwọn dókítà yẹn tán ṣe kiri tán fún mi lábẹ́rẹ́ tán ṣe gbogbo ẹ̀ lẹ́nu yìí bá dìde ló bá lọ bá àbú apatira. nígbà tí wọ́n fún bàbá lábẹ́rẹ́ yẹn tá sọ̀rọ̀ rẹ̀ yìí bá dìde ló bá lọ bá àfáà apatira. ìgbà yà òun ju nǹkan sí mi lápò. ó bá ní kí wọ́n dákun ẹ̀ farabalẹ̀ ẹni yìí lè bá wọn kọ́kọ́ dákun òun ju nǹkan sí bàbá lápò. kíyà ọkọ báwo mú nǹkan tó ń ju sí mi lápò. kí wọ́n dákun kí wọ́n bá wọn mú nǹkan náà kìíní náà ló wá gbà àmọ́ bẹ́ẹ̀ o ti parí iṣẹ́ tá a fẹ́ kó ṣe ni ẹ bá wa mú wá a fẹ́ gbà padà. nígbà tó wá àbú ó wà láyé. afọ àwọn pátírà pa wọ́n bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ inú kọ̀ọ̀ yàrá ibi tí gbogbo ayé
àwọn ọ̀sán Suleiman wọ́n wà bẹ̀. àwọn bàbá onímọ̀ mọ̀lá wọ́n bẹ́ẹ̀ ọwọ́ ìyẹn wá tọ́ ọgbà àpò mi. ní ọ̀pá wa pàtíra làwọn ọ̀pá tọ́ ọgbà àpò. ìtọ́ ọgbà àpò mi tó tọ́ ọgbà àpò mi ẹ bá bá àdó méjì. tí tọ́ ọgbà àpò mi tọ́ ọgbà àpò mi jẹ́ náà wọ́n bá àdó méjì níbẹ̀. ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀. òun máa fi ń ṣèṣọ́ra ni. n tó sọ fún ọjọ́ náà ni pé n tó fi sí bàbá lápò yìí òun máa fi ń ṣèṣọ́ra fúnra òun ni. òun sì gbọdọ̀ pa nǹkan lé lórí. òun sì gbọdọ̀ pa nǹkan lé lórí bó ti ṣẹlẹ̀ yìí ó ń gbà tó fún náà tó lóye làwọn àgbàlagbà rí pé òkìkì sọ́rí o sì nídìí sọ́ra tó láàrin ọ̀gá lọ wà yìí ni wọ́n ti wá ṣe ìkan náà fún ọmọ bí sọ́ra tó ń bá ti wá rí pé ewu tá a bá ti lo ìkan yìí tán àti ká pa ẹran lé lórí báwo bó ti máa ṣe é lórí. wọ́n wá mú fún. lọ́dún wọn mú kinní náà fún gẹ́gẹ́ bí àlàyé tó ṣe kalẹ̀ fún wa. ó wá lọ. òun náà ní pé bá consciousness yẹn wà. òun náà rí i pé ìdí ẹ̀yẹ sì wà kò sí ìdájọ́ tó ṣọpọlọ àlàáfíà yẹn bẹ́ẹ̀ ara ó mọ̀ pé bàbá sì mọ tó ń ṣẹlẹ̀ nígbà náà. ó mọ̀ pé mi ò lè sọ̀rọ̀ mọ́. ó mọ̀ pé bàbá ò lè sọ̀rọ̀ mọ́ nígbà náà àmọ́ nǹkan kan ò sí ọpọlọ yẹn. ó wá gbà ó lọ. ó wá gbàgbé nínú àdó méjèèjì ó kó àdó wọn lọ. ó wá padà wá lẹ́yìn tó kó àdó wọn lọ. ó wá mú ìkódẹ. ó mú wa. ó kó wá. ó wá sọ wípé ìkódẹ yìí àfi táwọn fi sàmì lójú. ó wá sọ wípé ìṣẹ̀lẹ̀ náà àwọn èèyàn tẹ́lẹ̀ ẹ̀kọ́rọ̀balẹ̀ àwọn àdáńdà àkókò abẹ́ gbọ́rọ̀ yìí àti ń gbọ́ ẹlẹ́gbẹ́ tó lọ́rọ̀ àwọn tó wọ́n ti ṣojú wọn bẹ́ẹ̀ ń jòkó lẹ̀ yìí lẹ́yìn tó kó àdó méjèèjì lọ àmọ́ tí wọ́n lọ ṣe sí tó sọ fún wa ní báwọn bẹ́ẹ̀ lè gbọ́ra lé lórí ó wá kó ìkódẹ méjì dé ó wá ní ìkódẹ méjì yìí o ẹni táwọn bá kó tíra àdó yìí kó lápò rẹ̀ à ń gbọ́dọ̀ fi ìkódẹ sàá lórí. ìyẹn ni ọmọ ẹ̀mí sì wà nítòsí. ọmọ bàbá sì ń bẹ nítòsí ń jọ náà. òun náà bí wà ní ìrìnsì. ẹ̀wọ́n náà bẹ́ẹ̀ tó sí wọn ní àyín níjọ́ náà wọ́n bẹ́ẹ̀ tó sí wọn bá ń bẹ́ẹ̀ nílé ìtẹ̀lú wa ń bẹ́ẹ̀ mọ́sálásí pẹ̀lú wa báyìí báyìí. àwọn méjèèjì àfa Suleiman àti Abu. àlùfáà Suleiman àti ìfásùwà Abubakar. òun ni wọ́n wá bí léèrè tó ń gbọ́ kìíní iṣẹ́ wọ́n lè fi sa bàbá lórí nílẹ̀ àrárá. wọ́n wá bí ọmọ bàbá léèrè wípé kìíní yìí ǹjẹ́ wọ́n lè fi sa bàbá lórí kálàfíà ó lè dé kí gbogbo tó ṣẹlẹ̀ yìí kọ́nà ó lè ka gẹ́gẹ́ bí ọmọ tó mọ bàbá rẹ̀ tí kì í sí iṣọ́ máa lè ó ní rárá kìíní yóò jẹ́ bọ́dà bàbá tèmi àlùfáà yìí wá ní ìwà. àsìkò ń lọ. àsìkò ń lọ tí wọ́n ṣàwòrán yìí ẹ̀ ní já bọ́ọ̀lù ìgbẹ́bí tó lẹ kábàlì. òṣìṣẹ́ lè ju wákàtí kan lọ. àṣìṣẹ́ lè ju wákàtí kan lọ gbogbo tó sì jẹ́ pọ́ìntì ń bẹ̀ afẹ́rẹ́ ìdàgbà rẹ̀ gbogbo tutù kí kálukú lẹ́yìn ọ̀rọ̀ lọ́wọ́ lágbègbè lọ. bí o ṣe fi sàmì lórí yẹn. bí wọ́n ti ní àwọn ògbà kó fi àdókò kó fi ìfowópamọ́ àwọn lórí tó náà kò bá lọ́pàá àgbà. bá dùn náà ti ẹni. bá dùn náà ní bí kò rẹ́ ní tó mọ̀ ló bá fi kó ìfowópamọ́ àbí àdó rẹ̀ padà. ọwọ́ akókó ń bẹ̀. náà. òun ló wá ń sọ fún inú àwọn àfà tí ó wà pẹ̀lú wa ń bẹ̀. ọwọ́ kó bẹ̀ tán. àwọn àfà yẹn ò lè jókòó nínú pẹ̀lú mi nínú wọ́ọ̀dù wọn àlewọlé yẹn. àwọn àfà wọn ò lè wọlé pẹ̀lú bàbá mi wọ́ọ̀dù jọ náà ìtàlà ló tó sí nígbà tó wá kúrò nínú wọ́ọ̀dù wọ́n jáde sí wọn ọwọ́ pàdé àwọn àfà náà níbẹ̀. ọwọ́ àníṣe máa ń gbé òun tí ì ṣe mi. ìwọ sọ náà wípé òun fúnra ara wọn tí kì í ṣe babalájẹ gbé. wípé òun ti paralyze. èyí sọ fún àwọn àlùfáà pé a mọ̀ kàn ní o akúkadà wọn lọ́wọ́ òun ti paralyze nìyí o gẹ́gẹ́ bí tó ń rí lókè ní ṣe.
sọ wá sí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ làwọn yẹn wá ń gbé ṣé ìwọ jẹ́ dókítà ni. làwọn yẹn wá bí lè pé ṣé ìwọ jẹ́ dókítà ni rìsáàsì kí ló ṣe tẹ́sì kí ló ṣe nítorí ọ̀gá gbọ́dọ̀ ní dókítà ó ṣe jẹ́ ìwòrán láti gbọ́ kí ló mọ̀ sí tó ń sọ pé nìkan ti paralyze. wọ́n ṣàfà nínú àwọn tó sọ̀rọ̀ fún. nínú àwọn tó sọ̀rọ̀ fún bẹ́ẹ̀. màá dárúkọ èèyàn méjì àbí èèyàn mẹ́ta. bàbá ó dárúkọ èèyàn méjì àbí mẹ́ta. Dr. Ọláòtí. Dr. Ọláòtí wọ́n bẹ̀rẹ̀ àwọn tí ẹni yìí sọ̀rọ̀ fún jọ́nà. àfa Harun Rasheed. àfọwọ́ Harun Rasheed alustaz Abubakar tí wọ́n nílé pé Harun Rasheed wọ́n bẹ̀rẹ̀ ní jọ́nà. Ájì Yusufu Amúra. Alhaji wa Yusuf Amúra. làwọn yẹn bá dákẹ́. àwọn bá dákẹ́ jọ́nà. òun náà kò lè sọ̀rọ̀ mímọ́. òun náà lè rí dákẹ́ lẹ́yìn ọ̀rọ̀ mímọ́. ìyẹn ló fi kúrò. bẹ́ẹ̀ jọ́nà. Gọ́vnà Abdulrahman. Gọ́vnà Kwara State Gọ́vnà Abdulrahman Abdulrazak. òun ló wá sanwó claim. àwọn ló wá sanwó claim níjọ́ náà. àwọn Justice Alpha. àwọn Justice Alpha Belgore. Justice Ahmed Belgore. Justice Ahmed Belgore. Engineer Saad Belgore. Engineer Saad Belgore. ó ti sọ lójú àwọn yẹn náà wípé ìmáàmù Fúlàní ni kò fura sí o. ó ti sọ lójú àwọn ìwọ̀n náà pé bàbá wa ìmáàmù Fúlàní ni kí wọ́n fura sí ìdí tàbí ní bàbá wa ìmáàmù Fúlàní gan là ń gbèjà láti fẹ́ pọ̀ mọ́tò wọ̀nyí ṣe dáa bẹ́ẹ̀ wọ̀nyí ṣe àfáà bẹ́ẹ̀ wọ̀nyí ṣe ìyàn bẹ́ẹ̀ wọ́n kì í ṣe dájú bẹ́ẹ̀ kí ni ọlọ́run dá woro. bí wọ́n ti ní ọ̀rọ̀ náà mọ́ra wọn lórí olùkè tí bàbá wa lọrin kéyìn inú àwọn àfáà lọrin òkú sí bàbá wa gbàgbé báwọn àfáà lọrin máa ń kà ní àwọn àfáà lọrin èsì yọrù sí bẹ́ẹ̀ sẹ̀rí àrẹ ni wọ́n dá lọ́wọ́ yìí tó sọ báwọn ènìyàn nígbà lẹ́nu rẹ̀. sọ gómìnà ló sanwó plane. gómìnà ló sanwó plane níjọ́ náà. lórí tí ó gbé láti lọ rí bẹ̀. tó dé charter plane tí ó gbé bàbá láti lọ rí bẹ̀ ni. lọ sí Àbújá. tó fi gbé wọn lọ Àbújá. nígbà tí plane yẹn dé wọ́n gbé wọn wọ plane. inú plane tó ní oxygen gbogbo kìnìkan tó èmi dìde padà. tó lọ tó padà dìde. alhamdulillah ìdìde tí mo dìde yẹn mo yọ kí ní oxygen yẹn. ìdílé tí bàbá dìde báyìí wọ́n yọ gbogbo kí ní oxygen yẹn wọ́n yọ kó nínú ara wọn. àwọn tó wà ní pẹ́ẹ́lí torí charter plane. torí charter plane ni. àwọn crew yẹn. àwọn crew yẹn. àwọn crew. àwọn crew yẹn. àwọn yẹn náà ní ẹ tó kéde kí n tó kéde kí n tó kéde yẹn ò bẹ̀rẹ̀ ga sókè. àwọn ni wọ́n sọ pé kí àwọn jòkó orí plane náà ga sókè tó bẹ́ẹ̀ wọ́n ní ká jòkó kí àwọn fẹ́ẹ̀ jòkó farabalẹ̀ díẹ̀ sí. wife mi wà ní plane yẹn. àwọn ìyàwó ọlọ́pàá bàbá ládéjé wọ́n bẹ̀rù bàálù náà pẹ̀lú oúnjẹ náà. àbú ó wà bẹ́ẹ̀. àwọn fáwọn pa olóògbé jọ náà. ó wá mo sábà bẹ́ẹ̀ sísè àwọn ẹ̀wọ̀n bá ní kí n ṣáàtì ẹ̀gbẹ́ kí n ṣe kíní kan kíní tí gbogbo oxygen tí mo lò yìí mo bá jókòó. bàbá bá jòkó. kí ni abẹ́rẹ́ tó sì fún mi yẹn. kí ni abẹ́rẹ́ tí wọ́n sì fún bàbá mi. kò tí ì dá lára mi. abẹ́rẹ́ yóò tí ì dá lára wọn. mo bá tó sùn. ní bàbá bá tún sùn. mo á wà bẹ́ẹ̀ òun ni àmọ́ bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní sọ̀ráǹdì mi mo rí. àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ láyìíká bàbá nígbà ṣẹlẹ̀ yìí gbogbo ẹni bàbá rí. sọ̀nà mo wà bẹ́ẹ̀ náà àfi dàbújá. tàbí dé Àbújá bàbá ń bẹ̀rẹ̀ ìjọ náà. wọ́n fi sọ mí kalẹ̀. tí wọ́n fi sọ bàbá kalẹ̀. wọ́n gbé ambulance wá. wọ́n gbé ambulance wá. Turkish hospital. Turkish hospital. ní l'Abuja. níbẹ̀ l'Abuja. ibẹ̀ náà gbé mi lọ. ibẹ̀ ni wọ́n gbé bàbá lọ. ìgbà tí mo dé bẹ́ẹ̀ tó ń fi ní sínú yàrá tó ń ṣe gbogbo tí máa padà lajú. mo bá ní à. wife mi ni. nígbà tí bàbá padà lajú ni wọ́n bá kojú ọmọ wọn kọ́ báyọ̀ bá yà. àwọn ìyá wọn nìyí àwọn bíi bẹ́ẹ̀ wípé wife mi nìyí. ok. oníwọlé wa ń bì ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. bàbá ni ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. ìyàwó kejì tí mo ní mi ò fẹ́ kó wà ní pẹ̀lú. ìyàwó kejì lọ́dọ̀ àwọn bàbá làwọn ò fẹ́ kó wọ́n pẹ̀lú àwọn bẹ́ẹ̀. so ó ń wá wà bẹ́ẹ̀ mo ní pè é nìsín kó máa fẹ́ múlò. àwọn bàbá wọn ní àwọn sọfọ́ ọ̀yà lọ́gbọ́n náà. kó máa múra ikú ìfẹ́ wájú. so kí ìyàwó kejì nì káwọn máa múra kó ń bọ̀ láti jẹ́ àwọn bẹ́ẹ̀ yìí kọ́kọ́ wọn lé gbogbo ti lé. so mo ti mo á bí wọn ètò mi déètì dà
bàbá wọn béèrè pé kí ni déètì dà lónìí. wọ́n sọ déètì yẹn. wọ́n sọ déètì. àwọn àfáwò tí ìgbowó oṣù wọn. bàbá ní àkọ́kọ́ táwọn kọ́kọ́ ní táwọn fi béèrè déètì ni pé àwọn àfọ àmọ́jáde ò tí ì gba owó oṣù wọn lóṣù yìí. mo wá ní kọ́ sọ owó yẹn. ọwọ́ ní kí wọ́n sọ owó yẹn. ní iṣẹ́ alábùjá náà. bí bàbá ti wà lábùjá wù ni. mo dé. bàbá dé. ọ̀rọ̀ tún kù lórí yẹn. ọ̀rọ̀ tún kù lórí èyí ni. ọ̀rọ̀ kù lórí èyí ni. mo padà sí ilé. àwọn bàbá padà sílé. ààwẹ̀ ń bọ̀. ààwẹ̀ ń bọ̀ náà ni o. a máa bẹ̀rẹ̀ ààwẹ̀ yẹn ọkẹ́ ẹ jẹ́ kí n ṣe fìtàhíyà tafsir. bàbá ní bá a ti fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ ẹ jẹ́ kó jẹ́ mi ní ìṣí ìjòkó tafsir lọ́dún yìí. ní wàá pín. tí mo bá ti ṣí ìjòkó rẹ̀ ń wàá pín. so mo bẹ̀rẹ̀ fìtàhíyà yẹn. bàbá bẹ̀rẹ̀ ìjòkó tafsir àkọ́kọ́ ọjọ́ náà gbogbo wa lọ́la jòkó rẹ̀ ká bẹ̀ pẹ̀lú wọn kálukú rí pé àlàáfíà yìí ti dé. mo ṣàpín nígbà mo pín àwọn tí wọ́n fẹ́ tí mo pín fún. bàbá pín tafsiri fáwọn tí wọ́n fẹ́ pín fún. àti jímọ̀. àti ìrun jímọ̀ ní àyín. àwọn àbúrò mi. àwọn tí wọ́n jẹ́ àbúrò bàbá. ni mo ní kọ́ ṣe. ní bàbá ní kí wọ́n ṣe. kọ́ ṣe tafsiri. kí wọ́n ṣe tafsiri. kí wọ́n ṣe kọ́ kí jímọ̀. kí wọ́n sì kírun jímọ̀. ìbẹ̀rẹ̀ mi ní tí wọ́n á wò pé òun ti ṣe tafsiri òun ló fẹ́ kí jímọ̀ kí nìkan gbà wọ́n ṣáà ń ṣe lẹ́nu mi bá ṣe tafsiri níṣe wípé olódì wọn ti lọ. lẹ́nu mi ló bá ṣe tafsiri níjọ́ náà bí ìgbà tó jẹ́ olódì babalágége ti lọ. ok ibi tí wọ́n fẹ́ ibi táwọn ilé tó fẹ́ gbà yẹn. ibi táwọn yìí tún fẹ́ gbà ní ibi ẹ̀kọ́ kọ̀ sínú ni. ó dà wọ́n ṣe tafsiri mọ́. ó dà àwọn ẹgbẹ́ pẹ̀lú ẹni wá sẹ́dún náà a fi gbọ́n wọn lẹ́nu wò èyí tí wọ́n ń rò ní mo kúròsè. ló fà á àwẹ̀ tó tẹ̀lé òní ni ìgbàlá fi láwọn kúròsè ẹ̀ aníkàbí tọ́ ilé wò ní ẹ̀fún ní ọ̀rọ̀ inú ìjòkó lẹ́yìn àrí ìgbọ́gbọ̀ ní táwa rò ẹ̀fẹ̀ ní tẹ̀yìn rò àti ilẹ̀kùn kò ṣeré kọjá rè. bọ́rọ̀ ti rí yẹn. bí ọ̀rọ̀ ti rí nù ni. ẹni tó fẹ́ pàrọwà fún mi. ẹni tí ó fẹ́ pàrọwà fún bàbá tó fẹ́ kò wọ́n sùúrù. owó kan ni màá mú wa. owó pé bàbá ó wá púpọ̀ owó tó ta dání kó tó mọ àwọn àti ọ̀pọ̀ mẹ́wàá. ọ̀rọ̀ náà ní pé ejòlá. ọ̀rọ̀ náà ní pé ejòlá. tẹ̀gbọ́ntàbúrò méjì kan wà. tẹ̀gbọ́ntàbúrò méjì kan bẹ́ẹ̀. ejòlá yìí ní ó pọ̀ góòlù fún wọn. ejòlá yìí òun yóò pọ̀ góòlù fún tẹ̀gbọ́ntàbúrò yìí. wọ́n lọ tà. òun ni wọ́n lè tà. wọ́n fi rí jíjẹ wọ́n fi rí nínú. òun ni wọ́n fi rí jíjẹ tí wọ́n fi rí nínú. wọ́n wá jíjọ́ kan. wọ́n wá jíjọ́ kan. ìkànnì àwọn tẹ̀gbọ́ntàbúrò yìí. ìkànnì àwọn tẹ̀gbọ́ntàbúrò yìí. ló bá ronú gbà èyí tó fi ń pọ̀ ẹyọ kan tó ń pọ̀ fáwọn yẹn. èyí tó fi ń pọ̀ ẹyọ kan tó ń pọ̀ fáwọn lójoojúmọ́ yìí. ó pọ̀ nínú ẹ̀. ó púpọ̀ nínú ẹ̀. òun ó pa. káwọn púpọ̀ òjò láyìí táwọn lánú rẹ̀ gbogbo ìjọ ọ̀pọ̀ láyé káwọn oko lẹ́ẹ̀kan náà. ọwọ́ tí wàá tọ́jú gbogbo àti kínní ejò bá jáde sí wọn báyìí ó bá lù ní gbogbo ní pọ́. ejò náà bá jáde sí wọn bí tí wọ́n pọ̀ ọkọ̀ kan fún wọn pọ̀ níjọ́ náà ló bá lù ní gbogbo lórí. lòun náà bá sán ọmọ ẹ èyí tó lù ní gbogbo lórí ẹ ó bá ṣàn. èyí tó lù gbogbo lórí ìwọ̀nbọ̀ tó kù lára rẹ̀ ló bá fi sọ ọmọ tó lù gbogbo lórí yìí. ojú ejò yẹn ojú kan fẹ. ojú kan fọ́ lára ejò náà ojú gbogbo tí wọ́n lù lérí ó fọ́ ojú rẹ̀ kan. èyí ọmọ yẹn òun kú. èyí ọmọ yẹn nígbà tó jò yẹn kàn sí òun kú. ejò wọ́n lọ padà. ejò wọ́n lọ padà ibi tó bẹ́ẹ̀ ejò òun ló kọ́kọ́ lọ bẹ̀ láti kéde òkú wa. ọmọ tó ẹyọ kan tó kù tó ń òkú ìkejì ẹ̀ ló bá lọ bá ejò yẹn pé kó dàpọ̀ àbúrò òun tó wùwà tí ó wù òun ló kúkú ṣe ó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ jẹ́ káwọn padà sí báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀. ẹni tí òkú náà ọmọ ìyá méjì yìí ló wá lè bá ejò tó wọ́n pàrọ̀ fún tó jẹ́ káwọn padà sí báwọn tí ń
kalẹ̀ rẹ ló ti wà níbi tó wà yìí jẹ́ kí mi àti wá tún bẹ̀rẹ̀ ní tuntun. níjọ yẹn ni ó ti bọ̀. èdè yẹn ni ó ti bọ̀. o ní gbàgbé àbúrò rẹ tó kù. o ní gbàgbé àbúrò rẹ tó kù. òun náà òun ò ní gbàgbé ojú kan tó fọ́. òun náà ò ní gbàgbé ojú kan òun tó fọ́ àti jẹ àti mu iyì tó ń rí ọlá tó ń kò ń rí aṣọ àṣírí tó ń kò ń dàbọ̀ ló jẹ́ kó oníkàwé padà sí báwọn ti wà èyí tó bẹ́ẹ̀ tiẹ̀ náà ti mọ́tò òun yáyá gbogbo gbogbo bá rántí kú àbúrò rẹ kí lẹ́mí ìrọ́pọ̀ sọ fún ọ nípa àwọn. wọ́n lòun náà bá rántí pé àwọn owó rẹ tó ń ṣoore fún tó ń ṣe etí oore lọ́dọ̀ wọn ni wọ́n sọ̀rọ̀ lójú kan tó oníkàwé òwúrí. Subhanallah. Mo sì ń lọ ṣọ́ọ̀ṣì pé kí nǹkan tí ẹ̀ bọ̀ lọ́wọ́ gbèsè ń gbà mí lẹ̀ bọ̀tún òun rí mi lọ. sẹ́mu ó dàbí pé ọmọ fún yàn lóúnjẹ tó bá tì wọ́n lé wọ́n wá gbà mí. ṣùgbọ́n ọ̀nà tí ń fi bọ́ mi gbèsè kò sí. mo gbàgbé àbẹ́ àmọ́lọ́dà bí ẹ̀mí ẹ̀ ṣe bà lé mi ni bó ṣe bà lé báyìí mo wá rí pé mo yí ni. so mo tún lè wúwo kí n jẹ jáde síta báyìí mo wá rí méjì ọ̀sọ̀fà. bí mo ṣe rí bàbá ọ̀sọ̀fà ni ọkàn sọ fún ẹni ọ̀rẹ́ onímọ̀fẹ́ lé ẹ̀ mo ní lè ta ni bàbá yẹn bá ń délé èmi nìkan mi ò ní ìyàwó mi rí ìgbà tó wá rí pé ìwà bá ń délé wá sọ̀rọ̀ kan fún mi ó ní tí n bá sọ fún ẹ tó gbàgbọ́ ó ní sọ̀rọ̀ bẹ̀ sẹ́ẹ̀lì sùn mo máa gbé ọ lé ẹ̀wọ̀n torí mo mọ̀ tí mo wọ̀n sẹ́ẹ̀lì ń tó ti sùn sẹ́ẹ̀lì tí mo gbé ọ̀rọ̀ mi ní ẹ̀wọ̀n kiri bẹ́ẹ̀ bá lo ọjọ́ márùn-ún sẹ́ẹ̀lì ojú ta sí sẹ́ẹ̀lì tó mò ń sùn ní sẹ́ẹ̀lì kò tó gbé tó mò ń sùn ó jùlọ so bí mo ṣe bẹ́ẹ̀ bá ń bá ní ẹ̀nà ilẹ̀ mo ti sọ̀rọ̀ náà bí mo ṣe wá ń sọ̀rọ̀ nígbà àwa ọmọ kọ́kọ́ ìbẹ̀rẹ̀ ẹni olùwé ètò ọlọ́run ó dà sọ̀rọ̀ yín ìrànlọ́wọ́ dẹ̀ dìde fún kò sẹ́ni tí ò kì í nítàn bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ nítàn tó fẹ́ kí tàn rẹ̀ ọ̀tàn yóò fara gbà á yóò bẹ̀ ṣetán láti gba ọlọ́run bẹ́ láti bọ́ lọ́wọ́ ogun ọkàn lọ ilé ẹnìkan ní ìdílé ẹni ẹ báyìí ọkàn délé ọba yàrá ọkọ ní wọn kú ní ọkàn yàrá òṣì àdúgbò wa ń jẹjẹ lápẹjẹ nígbà yẹn bí mo ṣe lára báyìí ọlọ́run wa bá mo wá lálà pé oògùn tó ń pọkọ nìyẹn ó wà ní mọ́tò so ó ti jókòó ní wọn ní wọn ti lọ sí fàájì ìjókòó ní wọn ṣe wá sún kìnìún ti jábọ́ abẹ́ síìtì mọ́tò àwọn ọ̀rẹ́ mi yẹn ni òun ipa àǹdé ẹni tó kù yìí mo mọ̀ rí ìyàwó àìjọsọ ọ̀dọ̀tọ̀ kọ́ lè wà àtàdáńtò kìkà ayọjú sí bá sọ fún ọmọ ìmọ̀ náà ní kábílà fẹ́ sí mo ní kan lọ pọ̀ mẹ́kálíkì wọn kó wá tún mọ́tò ọmọ anọ́ọ̀kì mọ́tò ọkọ̀ wọn ti kú ọ̀fọ́ ti ṣẹlẹ̀ gbogbo mọ́tò ìbí mẹ́ta tó ní anọ́ọ̀kì ẹ̀pá ni mo ní kọ́ pé kìnnìkan àmọ́ tún mo ní mẹ́kálíkì tó òṣèlú ìbùnú ọ̀pọ̀ kan ìgbésẹ̀ ìwé ti bẹ̀rẹ̀ nínú. so ẹni wàá yà máa sọ fẹ́lẹ̀ pé à ń lè ní làálà kan gbà ní ọlọ́run á ní kí n má wọ̀ ọ́ pé òun níbi ọmọ mi lọ. so bí mi náà ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ sẹ́yìn ìlú pẹ̀lú ẹ̀mí. so nígbà owó nìkan máa ń jíṣẹ́ fún mo lè jíṣẹ́ fún ní nígbà mo bẹ̀ fẹ̀ rí mo bá bẹ̀ fẹ̀ mo kọ́kọ́ rìn náà. nígbà ìyá ọlọ́run yìí náà mò ń gbọ́n nígbà ìyá mò ń lé mi ní yàtọ̀ ọtí sì bẹ́ẹ̀ bá pè mí tó bá ti pè mí tí mo gbóhùn rẹ gbogbo tí sọlá ìṣèjú kan máa sọ fún ọ nígbà tí mo kọ́kọ́ ń ya lè wòlé kan gbogbo pọ̀ ní ìgbàgbọ́ pé à ń ya lè wòlé bọ̀tún gbogbo wọ́pọ̀ tó mo rí pé àgbà kí n lé ọ̀nà ọ̀ kí n kú ìkan ṣẹlẹ̀ ní tí mo kóra mi sí àǹdé ohun tí mo ṣe ni pé tí n bá lọ lè wòlé mi wọ́n gbé lẹ́nu wọ́n lè dé ìkànnì tí ọba àlábẹ́kúta ní mo lọ lọ́ba ní wọ́n ra àwọn fẹ́ bá ń ṣe ra padà wọ́n bá ń gbẹ́rẹ̀ wọ́n lè ní jù bẹ́ẹ̀ èyí ń bẹ̀ ra ẹ̀rọ ńlá mo dẹ̀ fún lówó owó yẹn náà mo lọ yá mi ṣé wọ́n mọ tó yà mí lẹ́nu ìyá mo á débẹ̀ wọ́n á rí pé ọmọ ewúrẹ́ kékeré ló lọ pa owó ìyẹrẹ ti náà. mo bá yarí pé àwọn akọ̀rẹ́kẹ́ sí bẹ́ẹ̀ bí bá láàfù wọ́n ní ká ń pè wá dé nígbà sẹ́gbà agbára bí bá láàfù ká lọ́wọ́ dé. lọ́wọ́ sọ́dọ̀ àwọn. ó lè sáré lè ra lọ́wọ́ mọ́ wọn. àwọn tí èyí á máa dá sí nígbà míì tẹ́ẹ̀bá ìmọ̀ràn tó lè fún mi tẹ́ẹ̀bá bọ́ ọwọ́ rẹ̀ lóòkè tẹ́ẹ̀bá fi mi tẹ́ dáadáa sí àbí àwọn ọgbà. wọ́n á jókòó pé ṣé àjọ kan tán wọ́n mi lọ ìlú wa kéde ìwé ní ìyá mi lọ sí nígbà wà láyé pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sí ìtọ́rin àṣàṣọ ní bọ́lẹ̀ ó wá ní ìbẹ̀rẹ̀ ni mo gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ bọ́. ẹran àbọ̀sí. àbọ̀sí
ó lé ọ̀rẹ́ fún tọrẹ ó lé bèrè mọ́tò gbọ́dọ̀ fún tí wọ́n fẹ́ fún ó kéré bèrè ní ẹ̀fù tí ó dàrẹ́ yìí. nígbà tí o sọ pé mi ìdí ẹran. tọ́ bá ti mú gbọ́dọ̀ mi ti fura ọ̀rọ̀ àbọ̀sí ọ̀nà kínkín tọ́mọ fi ń ṣègbéyàwó kò ní bá agbára tó lọ kò ní bá yóò ọ́ lè kéré lórí kí ló lè kéré bẹ́ẹ̀ làwọn ni. àdìgbọ́n ohun tó wá súnmọ́ ni mo lọ fún ìlànà afẹ́mi ẹni wá ní àwa lóye ká mú ẹran wọn látọkọ fún ẹ ìṣẹ́bí ẹni bí wọn láti gbòòrò ó ṣùgbọ́n màá gbà lọ́rẹ̀ ó ti yé wọn because ẹni tó lè wọ ní òun lè bẹ̀rẹ̀ so ìwé ń bèèrè mọ́ tọ́sọkùn mọ́ sí lọ́rùn lórí ẹni yẹn ìgbà tó kọ́ sọ fún mi lábẹ́mi lẹ́sàn ni. ìgbà ìpẹ̀lẹ́sìn ti. ṣe ní lábẹ́mi lẹ́sàn ni nígbà kí ni ṣùgbọ́n kan jí ní mọ́lọ́bá yẹn ṣẹlẹ̀ ẹ̀ pé ẹ jọ mo ṣe tán ó sùn yín nìyí padà gbé báyìí ní ẹ wá mi tí mo wá wò pẹ̀lú ìbùkún àti ìyá tó lọ ń ṣe fún láti bá mi ti bẹ̀rẹ̀ nítorí ìdáyàbá àwọn èèyàn torí pé àwọn èèyàn gbàgbé mi sábà máa gbà wọ́n máa ń dá mi wọ́n máa ń ṣe mí lórí èmi ò ní wọ́n dá májẹ̀ mi ṣùgbọ́n wọ́n máa ń mọ̀ pé ẹni ìlọ́lọ́run ló fáwa bẹ́ẹ̀ ni. kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní níṣòro o ti wá gbọ́ bàbá ìkọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi ilé tó sweet nínú ìbẹ̀rẹ̀ àjọ ayé wọn anybody tó bá ti wá magic lọ́yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ̀ dámọ́ magic kò kán dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà ó sì tọ́nà ńlá tí nǹkan ṣẹlẹ̀ ní tọ́nà àbámọ̀ máa dé sí sọ̀rọ̀ don't bother to call him bọ̀ onígbàgbọ́ nínú ọlọ́run ó mọ̀ wípé ọlọ́run tá à ń sìn ọlọ́run tó dáa ni ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kẹ́nì kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì àìkọ̀rẹ́ sọ̀rọ̀ now tó o bá níṣòro èyíkéyìí tó o fi gbàgbọ́ ọlọ́run pẹ̀lú ẹ̀ mo mọ wòlíì Reuben àìkọ̀rẹ́ dáadáa and I can beat my chest for him on him to anybody níbi ó ké o mo mọ ìrántí ọlọ́run lè dáadáa mo bẹ̀rẹ̀ wípé èèyàn kì í bọ́lọ̀ ń dòwò pọ̀ ọ̀pọ̀ dàrú nígbà tó lè pè mí sí ẹ̀mọ́ ló ń sọ̀nà lórí fóònù ara tó rẹ̀ pọ̀ mí nìyẹn kọ̀jọ́ bẹ́ẹ̀ náà pọ̀ wá sí Nàìjíríà tàbí kéèyàn ó rí ilé tàbí kọ́ orí mi lójúkorojú tẹ́ bá ti pè mí màá sọ̀nà fún kí n bá ti sọ̀nà fún ìtọ́nà ń bá rí àá ṣe nígbà tó lè pè mí sí ní 070 84 74 20 61 orí WhatsApp number ni ẹ pè mí sórí WhatsApp yóò máa rọrùn ju direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn ń gbé ṣùgbọ́n WhatsApp yẹn máa jẹ́ tí bá miss call yín màá lè bá yín sọ̀rọ̀ padà màá lè pè bá 070 84 74 20 61. 070 84 74 20 61. nígbà tẹ́ ẹ pé ìrántí ọlọ́run alààyè ikú àti ìrírí olódùmarè àgbà wòlíì prophet Reuben àìkọ̀rẹ́ sínú lágbára ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe ilé ayé rẹ̀ ò ní ṣòro ṣe. now bàbá sọ̀rọ̀ ìdíò Americas wọ́n ṣàlàyé bí tún ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ sú ìrìn àjò táwọn rìn òde táwọn wà bí wọ́n ṣe kó nǹkan sáwọn lápò táwọn ò sì mọ̀ tán kó sáwọn inú àpò agbádá bí ìbá ṣe inú sinimá kò sẹ́ni tí ò ní yà lẹ́nu pé báwo ló ṣe possible tó bá possible lóòótọ́ láàrin agbo bóò ló ṣe possible kéèyàn tó kó nǹkan sí jìyàn nínú àpò agbádá tàbí nínú àpò bùbá àwọn tó ń gbọ́dọ̀ ọwọ́ pọ́dọ̀ pọ̀ lára èèyàn náà ó ìsídàkọ́ fọwọ́ kan di èèyàn lápò mú gbogbo kì í síbẹ̀ bí ọ̀bá wa jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé àbámọ̀dá ló ń tọ́ ń lò tó fi kó sóńtọ̀ lápò tó fi kó sí hàn lápò wọ́n wá ní mọ́mẹ́ǹtì kìíní yẹn dápọ̀ àwọn báwọn ṣe dìde táwọn sọ wá mọ́ àwọn ò lè sọ̀rọ̀ mọ́ àwọn tí ń bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì àwọn wọ́n ní káwọn ó gbókòó láti ibẹ̀ làwọn ti wà lẹ́nu ẹ̀ kó tó di pé gómìnà ìpínlẹ̀ Kwara gbá wọn lọ sílùú Àbújá láti lọ tọ́jú bàbá ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ béèrè pé mo kọ́kọ́ béèrè rí o torí pé ọ̀rọ̀ tí
Sheikh Sulaiman wọ́n mú náà wá. Ìdí ni pé nírú ọ̀rọ̀ báyìí èèyàn gbọ́dọ̀ gbẹ́jọ́ nìkan kó sọ̀pánù kó má bàa gbọ́ òdì kejì ẹjọ́ tó ọ̀pá òun mú padà. Agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsìkà ló máa jẹ́. A gbọ́dọ̀ rólé apá kan dá kan sí. Dandan ni ká gbọ́tọ̀ tó ká gbọ́tọ̀ sí. Dandan ni ká mútọ̀ tó wá ká mútọ̀ sí wá. Ntọ́ wá yà mí lẹ́nu ni pé ńgbà tí mo wá àfáwọn oníkíjìpá bàbá yìí ń búra kò sí nǹkan tí wọ́n fi búra wọ́n fi ọlànà àwẹ̀ búra wọ́n fi gbogbo nǹkan búra pé kò rí bẹ́ẹ̀. Wọ́n ní bàbá kúùkù sítórì ni tí òdì mọ́ríkàsì ọba kúùkù sítórì ìyẹn wà lè hun adúrú tàn báyẹn jọ bí ìyẹn lè hun papọ̀ bí bọ́n bá fẹ́ hun papọ̀ kí nìdí tán fi hun papọ̀ bí wọ́n bá ju àdó sí wọn lápò bí wọ́n ṣe sọ irú àdó kínni torí kíkíni ó lè bá a ṣe ẹni tí yóò pe ọ̀tún síṣẹ́ nǹkan ni ó pò sí ṣiṣẹ́ ẹni tí ó pọ̀ tó sí wáàsí kọ́ ni ó pò sí sí wáàsí kò dẹ̀ sẹ́ni tọ́lọ̀ ń gbà fún nu wọn kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ something must be wrong somewhere. So ẹ ti gbọ́ ti bàbá wa Amẹ́ríkà sí wọ́n mú ti Sheikh Sulaiman oníkíjìpá wá láìpẹ́ jọjọ àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Ebi àti àṣà Yorùbá ò ní wọ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ dírámà láàrin àwọn àfáà láàrin àwọn ìmáàmù láàrin àwọn sheik láàrin àwọn pásítọ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe ó dùn pọ̀ o èèyàn gbọ́dọ̀ míìsì ẹ̀ bẹ́ẹ̀ báyìí míìsì ọ̀rọ̀ àfáà oníkíjìpá sheik oníkíjìpá ẹ sọ nǹkan ròdòròdò nù ọ̀rọ̀ kì í bẹ̀ ọ̀rọ̀ kì í nù èyí ọ̀rọ̀ kì í nù tọ̀ náà ẹ kú àmójúbà ẹ kú àmẹ́tìbà àna Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ lẹ́ẹ̀kan sí ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 ẹ má gbàgbé onídèmọdè game show ó ti bẹ̀rẹ̀ lákọ̀tún tẹ́ bá fẹ́ darapọ̀ ẹ lọ sí www.onidemodegameshow.com www.onidemodegameshow.com ẹ kílíkì lórí mẹ́nù láti orí mẹ́nù ẹ kílíkì lórí onídèmọdè láti bẹ̀ẹ́ fíìlì fọ́ọ̀mù tí bá ń bẹ̀ẹ́ yóò dọ́dọ̀ wa bó bá ti ń dọ́dọ̀ wa a lè sọ àkókò tẹ́wàá díje fún yín àmì Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ lágbára Ọlọ́run ìní gbọ́bi sí ẹ̀ ní gbọ́bi sí mi ó dìgbà kan ná. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.